kéwù ládùúgbò tó fẹ́ tó ẹni tí ò tú ọ láṣìírí tó bá bò tiẹ̀ náà ò ní bò mọ́ tó bá tú tiẹ̀ náà ò ní bò mọ́. Ayọ̀ aṣáàkì. Ìyẹn ti gba kéwù fọmọ kéwù wà ní gbogbo tá a fa yín gbà látẹ̀kẹ́ ní gbọ́ kò gbá o mọ́ ni kò gbá sẹ́rà àfa yín kéwù dáadáa àmọ́ gbà táwa náà tún kéré ọtún wá sọ pé báyìí lẹ̀ tún lè wí ọ̀ ní kọ̀ndẹ́mù àfa wọn ẹ jẹ́ kó lè kéwù rẹ kò mọ̀ mọ́ kéwù ìwọ sì mọ̀ kí wọ́n fẹsẹ̀ sọ lárúbáwá ìyàwó rẹ ní ń bọ̀. Allahu Akbar. Ọlọ́run sá yọ síra wọn ni. Bí wọn náà bá lọ ọmọ kéwù jù ọ̀tòsí jù. Ayọ̀ aṣáàkì wà máa bí kàdá ọ̀hún. Kìrìnà ìfèsì tẹ̀ bí mi. Kọ́ Jamila tarọ́lì wujuda Jamila. Wọ́n ní àkọ́kọ́ tó fà á tí àwọn àfọ òfin rẹ̀. Ìṣọ̀kanlẹ̀ ni wọ́n á tú àbí. Ó ní àtàkázùlù ká máa yẹ̀yẹ́ ara wa. Ẹ̀dá kẹ́ máa tẹ̀lé mi àwùjá wa láwàá yìí. Wájú bàbá wa àgbàsí láwàá yìí. Kí ló dé tẹ̀ ń sọ bí ẹni ilẹ̀ rẹ? Dr. Leoro Sidi Ali kò yẹ̀yí àwọn sàhábà yòókù. Ẹ jọ̀ọ́. Àṣé kò yẹ ká máa yẹ̀yí ara wa. Kò yẹ káàfó lè yẹ̀yí ara wọn. Ẹnu ehoro ògbàjánu ẹ sí. Kí lọ kẹ́tọ̀ ń halẹ̀ kálukú ní tọ́tí rẹ̀ ń tíra kálukú àwòkọ́ là ń kọ́ èyí tí mo mú lọ́wọ́ ilé wa kí wọ́n ti tẹ̀ research mo gbá débẹ̀ ṣé bẹ́ẹ̀ kọ́ ni àwọn ọmọ kan náà fi ọ̀rọ̀ tèmi náà sọ̀rọ̀ lọ́la pé ìmọ̀ mọ̀fà sọ báyìí kí wàá ní wàhálà ti tiẹ̀ tọ́ lọ́mọ kéwú jù kí wàá lọ́ mọ̀ njọ Yusuf ọ̀rọ̀ àlá sí àbàjáde ló sọ ní ọ̀rọ̀ àlá ni ìmọ̀ kan ni kì í sì mọ̀ wáàsí kò sí wáàsí àlá ló rọ̀ tó ìdọ̀ba láyè ìmọ̀ pọ̀ ni sẹ́ni Yusuf sẹ́ni ó ká kéwú dàbó kí àtàwọn àbí ń jí lókè ni àbí tíra kan ló ké ni àbí kọ̀wá ìdùkẹ́ ló kà ni ṣùgbọ́n kàn rọ́ àlá lásán ni. bẹ́ẹ̀ bá ti wá kàké ọmọ àfẹsẹ̀ jẹ́lẹ̀ nǹkan sí ọ. ẹ màdámi ló mọ̀ ṣùgbọ́n ìlànà wa sọ̀rọ̀ èmi ò sì mọ̀ yán tán. Tó bá ti rá àfa mi tó bẹ̀rẹ̀ wá sí láago kan òru yóò búyàn nù. Sọlú alánàbí nìkan rím èyí ń wà mú bí abẹ. Walladhi nafsuhu bi ghairi jamali la yara fi wujudi shay'an jamila. Bàbá Imam. Wọ́n lẹ́yìn tí ẹ bá ti rí tí ò bá ti sí tó dáa lẹ́mìí rẹ kò ní rí tó dáa tí ò fi lọ bọ́ lọ. Allahu Akbar. Gbogbo tẹ́ ẹ bá ṣe náà ni ò dá lójú rẹ. Aláàyá àṣé oògùn àkọ́kọ́ ni káwọn ọmọ yẹ̀yí ara wa. Yẹ̀yí ara ní ń dá wàhálà lẹ̀. Ẹnìkan ní yọ kò mú òkun mi kí n fẹ́ rí lójú. Al-ilmu lirrahmani jalla jalaluhu. Ọlọ́run nìkan ló ní mọ̀. Dédé wa ma utitum mina illa qalila. Dọ́tà Nábì Mùsá sọ pé ìmọ̀ ń bẹ. Ọlọ́run máa lọ ọ̀rẹ́ tí ó kọ́ ni tọ́mọ̀. Kí ó tí Nábì Mùsá kọ́kọ́ ké. Lọ́dọ̀ Kídírù kan ní Hàdírù kì í ṣèdè wa. Kí lè tún sọ pé èèyàn ò gbà á sí. Sẹ́tọ́jú ẹ̀ sọ ní súná ni. Àkànní sùlẹ́yìká àkànní sùláyìká èmi ní tiẹ̀ pẹ̀lú èyí o kó láti sùn kankan. Walladhi nafsuhu bi ghairi jamalin la yara fi wujudi shay'an jamila. Àwọn èèyàn ti wá sọ ọ́ di wèrè tí wọ́n bọ̀ pàdé lóde wọ́n máa tún ẹnu ṣe torí àwọn máa sọ ẹnu wọn ni ọwọ́ sọ yẹn di wèrè gbogbo
ọ̀pọ̀ àwọn èèyàn ni. Bàbá jagunmọ̀ tó bá lọ́rin. والذي نفسه بغير جمال Olùdarí gbogbo àwọn PCRC. لا يرى في الوجود شيئا جميلا لا يرى في الوجود شيئا جميلا. Bí mo àwọn elédè àgbáyé kọ́ ẹ̀ ṣe rí bá ṣe ẹ̀rẹ́ kọ́ tá à ń rí ẹ̀ bá jòkó díẹ̀ ẹ̀ dákú ọ̀run ti ń ro àwọn èèyàn. Ẹ jẹ́ ń kàyókù kí ló ń ṣe ọ́ tó ń yẹ̀yẹ́ àwọn èèyàn. Kí ló ṣe ọ́? Bàbá kí la mọ̀ jẹ̀mọ́. Kí la mọ̀? Ẹ dákun Ẹ dákun. kí nínú ń bẹ lórí omi. Ń bẹ lórí omi. Musa bá débẹ̀ lẹ́yìn kan bá dé báwò ó kàn tẹnubọ òkun báyìí ló bá yọ fíàn. Ló yọ. Kí ló ní ṣe ìwọ ànábì Musa kí lẹ́yẹ ń sọ. Kí ló sọ? Ó ló tẹnubomi ó yọ náà ni. Ẹyẹ yìí sọ̀rọ̀. Onító ó ní sè wọ́n aṣọ tó sọ. Kí ló sọ tó sọ? Ó ní ntẹ́yẹ ń sọ ni pé gbogbo ọmọ ayé. Gbogbo ọmọ ayé. Àtà tó ti kú ńgbà tó lọ ti dá ayé àtà tó ti kú káyọ̀ tó parẹ́. Ayé tó parẹ́. Ìmọ̀ wọn nínú ìmọ̀ Ọlọ́run déédéé kí ẹyẹ ó tẹnubomi òkun ni. Allahu Akbar. Ó ní ntẹ́yẹ sọ fún ọ̀run tí bọ́ọ̀sì náà ọmọ kéwú. Bí a fà rú sí òsì nǹkan. Ẹ fi yẹn lẹ̀. Ó dàjẹ́ ń sọ fún yín. Ẹ̀ka ìṣe. Nínú ìmọ̀. Nínú ọmọ. Kí ni ànábì Ìsá kọ́kọ́ dánwò láyé? Kí ló kọ́kọ́ dánwò láyé? Nínú ìmọ̀. Nínú ọmọ. Táwọn èèyàn máa pé gbogbo nǹkan láwọn tẹ́ mọ̀ yẹ̀yẹ́ àwọn èèyàn. Ẹyẹ àwọn èèyàn. Bẹ́ẹ̀ ń ké ojúbà lọ́wọ́. Kí n ké lọ́wọ́. Ẹ ti yọ abẹ. Ìwọ tó ní gun pódíọ̀n tó fi lọ bọ́ lọ. La ilaha illallah. Ìwọ tí wọn ò ní wò tọ́mọ. Wọn ò ní wù ọ́, ọ̀ wòran tó ikú ni. Allahu Akbar. Ọ̀ tó wá rìkọ́dù ojúbà rẹ̀. Kò pé bí dáadáa. Bí dáadáa. Níbi tó sọ náà ló mọ̀. Ayé ò ní tẹ́tí gbọ́ tiẹ̀. Allahu Akbar. Kí ló ké nínú kéwú? Kí ló ké? Kí ló ké? Kí ló ké? Ìwọ lá sọ̀kan. Bọ́lá fáà ti fẹ́ sọ̀kan níbi ká máa yẹ̀yẹ́ ara yín burúkú yìí. Kò sí gbóná àpọ́nlé, kò sí kíkí àpọ́nlé. Bàbá yìí mọ̀mù náà ń dìde kí o gbé yẹn tẹ́tẹ́ tẹ́. Tí o gba ayé bá kí ẹ lómi yóò kàn nà kábà yìí ni. Ẹ wá wò dáa, ẹ lálùbáríkà. Mélòó ni wọ́n ní? Tí bàtà ṣúgà mọ̀ mi tọ́ ọ fẹ́ sọ ọ lásọ lọ́rùn ni. Ọlá sọ lọ́rùn ni. Ṣé bá àmọ́ tó bò ọ́ láṣìírí? Àmọ́ tó bò ọ́ láṣìírí. Ó ní Ó ní. pé bẹ́ẹ̀ ṣe ń rí ọbí wèrè yóò dá ajá dá sọ̀bọ̀ ọlọ́run. Bẹ́ẹ̀ni. Ẹni tí ń wá dé orí. Nígbà tí Musa Ìsá kọ́kọ́ lo ìmọ̀. Tí wọ́n kọ́ lóyún. Tí a bá ní ẹjọ́ olókọ́ dá láyé pẹ̀lú ìmọ̀ tọ́lọ́run fún un. Wọ́n jí góòdù ìyá kan ìyá bá ń sunkún. Ìyá náà sunkún. Gbogbo èèyàn náà mú ládùúgbò Ìsá lẹ́gbàá. Ẹ̀gbá. Ẹ mú afọ́jú àtàrọ̀ yìí. Àtàrọ̀ yìí. Afọ́jú àárọ̀. Bó o lè afọ́jú àtàrọ̀ ṣe lè jalè. Wọ́n lè jalè. Wọ́n bí òjíṣẹ́ Ọlọ́run ó lè nà wọ́n dáadáa wọ́n jẹ́wọ́. Wọ́n jẹ́ ọ́. Àwọn abirùn wọ̀nyí. Nígbà tí ìnà dùn àlà Bẹ́ẹ̀ni ẹ lù wọ́n. wọn láwọn làwọn gbé ó ní bó o lè ṣe jalè. Bó lẹ ṣe jalè. Ẹni bó o lè ṣe jà. Bó ni. Àrọ̀ lórí gold àmọ́ kò lẹ́sẹ̀. Àwọn kò lẹ́sẹ̀. Ó wá lọ rẹ́ǹtì afọ́jú pé gbé mi kọ́rùn. Ẹ̀ Àwọn méjì wá di ẹyọ kan. bẹ́ẹ̀ni. Afọ́jú ò lẹ́sẹ̀. Afọ́jú kò lójú ó lẹ́sẹ̀. Arọ ò lẹ́sẹ̀ ó lójú. Àwọn adẹyọ kan. Bẹ́ẹ̀ni Ìmọ̀ kan nù. combine team. Kókó táwa ń ro dànù. Táwọn dànù. Táwọn fẹsẹ̀ tẹ̀ mọ́lẹ̀. Kan wá ìmọ̀ débẹ̀. Àwọn àmọ̀dé bẹ́ẹ̀. Tọ́ ọ bá jẹ nǹkan tó bá fẹ́ dààmú nísìn tó bá lò ó sì wálẹ̀ nísìn. Ọwọ́ wálẹ̀ ní. Ṣèbí mọ̀ kan ni. Àrẹ ó balẹ̀. Kí wàá lọ ké tó Ọlọ́run nímọ̀ tán. Nǹkan ò sí ọ́ kí wọ́n yọ ọ́ lọ́fìn ni. Ọ̀dùn sọ́fìn lé mi. Bọ́ọ̀sì lọ nímọ̀ tó mẹkáníìkì rẹ nímọ̀ jù ọ lọ. Onímọ̀ jù ọ lọ. Ṣèbí kí o lọ ké plọ́ọ̀gù ló bàjẹ́ tọkọ rẹ fi ń gàndì. Ṣé fẹ́ ń gàdí? Aláàfẹ́ ìpaná rẹ tún kí nọ́mbà 4 ni akínní rẹ máa lọ ọ́ sì máa lọ. Ó sì máa lọ.
ẹ pọ̀ ẹ jùlẹ̀ ẹ fi atẹ́gùn rẹ̀ ẹ bídìí ẹ̀. Àṣẹ ìmọ̀ kò tó ká fi bú ọmọ làkejì pé ó mọ̀ ń tọ́ ọmọ lọ́mọ àmọ́yé nǹkan lọ́mọ. Allah. alimta ṣéyàn wà hàn bàtà ànkà ṣíà. Masha Allah. ẹ jọ ẹ dákun. والذي نفسه بغير جمال tí bá ṣe bàbá ìmọ̀mù ni wọ́n pè mí n tí mo jáde. لا يرى في kódà tí mo fẹ́ ṣe lẹ́nu mi ṣe gbogbo ọjọ́ yọmọ khamis èmi kú lọ́fà kí n lè balẹ̀ attend the program bàbá láàárọ̀ ọ̀la ilẹ̀ yìí ní sùn. لا يرى في وجود شيئا جميلا. èmi sì bòde jọjúmọ̀ ẹni tí wọ́n wá ká kì í kó nùlú o. àrùn tí. لا يرى في وجود شيئا جميلا. jẹ́mọ́ ẹni kìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì. àtàwùnù alẹ́ odùwàn. n tí òjì ó sísọ kan táàfà méjì bá ń jà lónìí kò wá sí ẹ kóra ẹjọ kẹ parí ẹ wọ́n máa support ilé. wọ́n kọ́ra wọn kò sí alátúnṣe. sálátúnṣe mọ́. bàbá ẹni kan máa jọ́ tiẹ̀ dáhùn lára tẹ́sí ẹnu ẹ̀ wò ó tòótọ́ wọn lè pé àwọn tó bí yín pọ̀ láyé nígbà tí wọn ò ti débi tẹ́ ẹ dé bàbá ńlá wọn lẹ jẹ́. bẹ́ẹ̀ni bàbá o. bẹ́ẹ̀ bá sì fẹ́ dẹrù ẹ̀ sí rònà kò ní ra burú ròyìn. Allah. Allah. lára tẹ́mi ṣe nìyẹn kí pẹ́rẹ́ bọ̀lẹ́ ti jà ń bọ̀lẹ́ ti fẹ́ jà. bàbá ẹ pè á sí meeting first assignment ẹ sì pé ìjọba jòkó àfẹ́ wàhálà jà mọ́ kò sí báyìí ní ẹ wẹ̀ kú kò sí báyìí ní ẹ wọ̀ ọ̀run àfi ká fi wákàtí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ká là ń jà kí là ń jà fún jẹ̀mọ́ n ta àjọ mọ̀ láàmú jà fún bọ́ọ̀ ṣe tú ló yàtọ̀ kankan náà lájọ ké dọ̀rọ̀ bàṣẹ dún amúra ìjà wọn ò lè parí táyọ̀ fi parẹ́. àwa ń kóra lọ́wọ́ lórí ìwà àbàjẹ́ àmẹ́ni tá a kì í mọ́ bí bá ṣe pé inú yín fúyẹ́ báyìí nísìnyí kánilẹ̀ ní fẹ́ kí mọ́ bẹ́ẹ̀ ṣe wà yìí mọ̀kásí ní àdàbí ní kóńdòrò ní tàbílíìgù ní gbogbo nǹkan ní gbogbo ṣé wo pọ̀npọ̀n jẹ́ láyé ọ̀gá àwọn ẹ̀ jẹ́ ẹni tẹ́ bá kàn ràn án lọ́wọ́ ẹ má jẹ́ kó kílèmù yín jùjùjù àyàn ó sàkún yín. mufti ní ubandoma ní ilé alájí àgbà ní àgbàjì ní bẹ́ẹ̀ mi ti ń ṣe nu kódà níjọ́ ní tí a fẹ́ ṣe ìjáde lẹ́yìn ńkọrin mo lọ mo tẹ̀lé àti alọ ìtìmọ̀ tí a máa ń ṣe mo sì lọ mo jòkó láàrin wọn àbí kí ni wàhálà ẹ gbọ́ ìtìláàfù tálàfù. gbogbo ẹni tí wọ́n ti fẹ́ràn kó máa ṣe yapa jù òfò ni yóò jẹ́ tiẹ̀ kẹ́yìn khalif tó rọ̀ òfò lọ fẹ́ ṣe o. bàbá àyàn wọn kúnra wọn lọ́wọ́ lórí ìwà tí ò dáa lónìí pé gbogbo wa gbogbo scholars ni ẹ pè wọ́n tún jẹ́ scholar ni ẹ pè yẹn ẹ lẹ́ pè wá ẹ wá. ara yín ni mí bẹ́ẹ̀ bá lẹ́ ọ̀dọ́ ni mí tẹ́ bá lágbàlagbà ni àyè bàbá ńlá mi mo jòkó tó gbogbo alẹ́ bá mu bẹ́ẹ̀ bá lọ ọ̀dọ́ lóhùn tẹ́ fi tírìtì ẹ̀ ń bẹ lọ́wọ́ yín bẹ́ẹ̀ bá lágbàlagbà ló déédéé náà lẹ́sẹ̀. ẹ wá pè wá ẹ fẹ́ rògbòdìyàn mọ́ rògbòdìyàn ti pọ̀ jù gbogbo ọmọ kí òrí kí ó gidi ké mọ́ lónìí àfi fìtínà tá a dálẹ̀ yìí ń tà sí dálẹ̀ àlepa náà ẹ mọ́ tó kálukú fi kú dànù. Allahu Akbar.
ṣé mo lè bọ́ síbòmí o. Ọkọ̀ ọkọ̀ mọ̀ lọ. Madam su ulmuamala ohun tí òjò sì rẹ́pọ̀ lónìí àáfà àti wà ní street kan o wọn gba tara wọn mọ́. Tẹ́ bá wo street mi ẹ̀ẹ́dì pé mọ́ṣáláṣí bíi 50 ló wà ń bẹ̀. Kálukú ń fọ̀tẹ̀ dá tiẹ̀ lẹ̀ kódà bí òrérò ó yóò fẹ́ lè máa pè yàn bí oníkàngú ẹ wá kí o wọn là wá. Ẹ rí i pé kinní kan bẹ tá a ti ṣòfò rẹ̀ báyìí níjọ́ àsùnfò kún ìṣá àti mọ́gìrìbì iṣẹ́ ó kún ọ̀nà kan mọ́ṣáláṣí ó pọ̀ ká ọ̀ẹ̀dẹ̀ kọ̀ọ̀kan mọ́ṣáláṣí lónìí. Ẹlòmíì tó kàn ti jáde dáadé báyìí yóò kàn òbí tí ìyá rẹ ti ń lẹ̀ ẹ̀rọ mọ́ṣáláṣí dé náà nù. Mọ́ṣáláṣí ilé ẹ̀rọ. Ogún ọdún tẹ́ ẹ bá ń kùn ẹ máa bu ni torí ẹ ti lẹ̀ ẹ̀rọ yípo ayé ń bẹ. Èyí náà ló wá wá kí ní àdáká àti fi ń tata ládùúgbò wọn ayé anas wọ́n tún ń kí jimá ń bẹ. Bẹ́ẹ̀ni lórí kọ́tà. Jimá tí wọ́n ta mọ̀ rí wọ pẹ́ ojú bá dé bó wọn ó sà sí. Mọ́ṣáláṣí wò gan ní jẹ́ jùmọ̀ yóò jẹjẹ́ àmì kí la fẹ́ kí la jàmá mélòó ló lè kírun nù rẹ gbogbo ẹni ẹ mójútó ẹsẹ̀ báyìí lọ. Ẹ sòfin ẹ̀ àwọn ti mìírí ibi tá a gbé lọ náà ti mìírí ẹsẹ̀ báyìí lọ kí gbogbo wa sáì pé ẹ tiẹ̀ wà dúgbò báyìí mọ́sálásí jíwèé mélòó yẹ kó wà ń bẹ̀ láti bí mélòó gan ni. Ẹ wá padà síbi 50 years sẹ́yìn mélòó náà tó wà lẹ̀ tẹ́lẹ̀ mo dá padà sí 50 years. Òun ni ìrẹ́pọ̀ fi ń bẹ níjọ́. Mọ́sálásí mi agboolé mẹ́jọ nílò nìkan. Ẹ jọ̀ọ́ o ṣé mò ń sọ̀rọ̀ sá. Ìgbà yẹn nìrẹ́pọ̀ ń bẹ ládùúgbò lónìí tí ọba jẹ́ nìkan jẹ mọ́mú báyìí yóò kàn bínú ni ilé ìwé bàbá rẹ yóò kàn sọ di mọ́sálásí ni. Àná ẹgbẹ̀rún. Kí jimá lábẹ́ igi bójú bá dé ńkọ́. Bó ni wọ́n yà sí. Yídì láàrin títì. Yídì láàrin títì. Bàbá sẹ bínú jèrè. Jàmá sẹ ń tẹ̀lé mi o. Tẹ̀lé mi ó sì dùn mí báwọn. Èyí láàrin títì. Ṣé báyìí náà ní bàbá? Ẹ mọ̀ sí. Nítorí tíjọba gbélé mi lọ́wọ́. Àánì níjà náà lọ ìrọ̀sùn tẹ̀lé mi ò níye. Tí gọ́ọ̀mẹ̀ntì ni lọ yanjú ẹ̀. Ọ̀dẹ̀bẹ̀jọ́ náà ti ẹ̀ fẹ́ wojú ẹni kankan báyìí. Òní níìsín mo fagilé. Àbírọ̀ ni bàbá náà wà ní mọ́kànjọ́ náà lọ́hùn. Bàbá náà gbé fáìlì sórí tébù mi mo ló dá báyìí. Ẹgbẹ́ tí mo máa jẹ dé. Ẹ wà mẹ́jọ náà báwo ni bóun ló ti jẹ́ fíàm wọ́n sì ń kọ́ lẹ̀ bẹ́ẹ̀ a sì sílẹ̀ fíìm gọ́fúnà gbà gọ́fúnà ní tẹ́sí mo fara mọ́. Síbẹ̀ yìí náà lọ́jọ́ náà. Doni àgbà ìwò pa níbẹ̀ mọ́. Àwọn àfi jímọ̀ àwọn mọ́sálásí jímọ̀ mi Allah akbar. Ẹ wà ní kíni ẹni àṣẹnu méjèèjì ẹ̀dá kù. Èwo ni ká tẹ̀lé. Kò lè sí àjọṣe. Kí wàá ní ó fa àjọṣe kó tó kí àyàwó fẹ́ parí ẹ̀ ní o. Jẹ́mọ́ ẹni kí ni ó fa àjọṣe. Ẹ máa dá mi lò má dáadáa. Àkọ́kọ́ ni tí ó fa àjọṣe àlìkà. Kí n má rí gẹ́gẹ́ bí pé zùmùrà ni zùmùrà. Kí n rí ẹ bí ọmọ ìyá mi. Kí n rí mọ̀rìkàzí pé èmi gan ni kí ni. Mọ̀rìkàzí. Kí mọ̀rìkàzí ó rí zùmùrà gẹ́gẹ́ bí. Zùmùrà. Káwájọ máa bẹ ká pé ọmọ ìyá ni á. Ibi tá a ti ké kó má ta. N tá a ké ni ẹjẹ́ á wò.
Wọ́n mọ̀ tẹ́lẹ̀ mi. Ọkọ̀ kúmọ́ lọ. Ṣùgbọ́n tó lọ Mísírà ní ẹjọ́kọ́ jẹ́ yìí. Nájòkó jẹ́ yìí. Ǹjẹ́ tẹ́lẹ̀ mi kàn gba tó kàn wọlé yìí àwọn yunifásitì báyìí. Ó ní gbogbo yín kéwà sílẹ̀ ké. Sàtífíkẹ́ẹ̀tì lẹ wá lọ ibi tí kéwà lẹ̀ ń bù. Páálí ni. Páálí náà fi san sálárì ni kì í sọpọlọ. Páálí tẹ́lẹ̀ omi ni kò mọ tó wà nú ẹ̀. So wọ kíláàsì ni. Gbàtẹ́lẹ̀ fi qualification pa á. Àfáà tó kọ lálàrí kí ni qualification rẹ̀. Ẹ láti máa wí nǹkan. Ẹ sì lẹ́ẹ̀ ní ké. Bẹ́ẹ̀ bá kẹ́ ẹ fèlì ayé àtọ̀run. Ṣùgbọ́n dókítà ní ẹjọ́kọ́ yìí. Orí wọn sì fa po wọn ní òsè yẹn. Ẹ máa rẹ́nu mi máa ṣe rádaràdá káàkiri àdúgbò. Àṣekákọ́ múra lọ́mọ yálà kọ́kọ́ náà. Kéwú tí wọ́n ń gun ayé náà ní ìsìnkú la mà tá a parí ayé sí. Kò sẹ́ni tí mi bá ṣe láyé bẹ́ẹ̀ ṣe ń wò mí olórí bú nìkan ní bá ṣe. Kí ló kàn mí pẹ̀lú pé máa bọ̀ ṣe ẹ̀ ń máa bọ̀ ọjà ti fẹ́ jà yìí. Nígbà tá a bá ní àké oníbì kan náà sáà ní káàbà méjì. Àdàbí yóò ta tiẹ̀ lọ́tọ̀ mọ̀rẹ́kà tí yóò ta tiẹ̀ ní mọ́kà. Sọ̀sùmùrà náà odò kan fi ta tiẹ̀ kílẹ̀ oṣù. Kí ni àjọ máa ṣe jàmọ́? Àjọ tapọ̀. Lẹ́ẹ̀kan náà. Ṣé Kùránì wá pé méjì sá? Kò pé méjì. Sálà nábì méjì. Ẹyọ̀kan náà ni. Táwọn ní sọ̀lá àsàlátù kan ló gbóná jù. Ìwòlà nábì ti sẹ́wọ́ sí pé tiẹ̀ ló dáa jù. Gbé tí wọn kọ sèmi ẹ̀kọ́ láti fi yìn ànábì ni. Èyí tí ò bá ti bú ẹsìn mi ẹnu yín kò sásàlátù tí ò dáa. Wọ́n sọ ti dákọ̀ Muhammad níbẹ̀. Hallelujah. Gbogbo ẹni tí ẹ bá rí tí ẹ ń pa ìwò ìjòkó lẹ́lẹ̀. Kálukú ń polo ni. Àmì ní tàríkà ọ̀gbọ́dọ̀ bẹ́ẹ̀ lómi ìlọ́wọ́ tó bẹ́ẹ̀ lọ. Irọ́ ni kálukú gẹ́gẹ́ bí ọmọ Yíbò ni. Tí ó pe wà láì irin ìwé ìlú dájú ní gbogbo síríìtì. Irọ́ ni ibìkan náà ti rà. Ó fẹnu kún ni. Àáfàá ti fẹnu kún. Ẹ fọlọ́n kún mọ́. Ọjà lẹ́ ń ta ẹ̀ takéwú mọ́. Tí wọ́n ń gbọ́ mi yé. Sọ́dọ̀ tó bọ́ síbò mi. Àtàná sùúrù. Gbogbo àfáà àjọ ní ẹ̀wọ̀n oúnjẹ fáfẹ́ ẹgbẹ́ wọn. Tó de yàsí bá dé pé ẹ bá ń pa àfáà lé nsàlẹ̀. Wọ́n ní àwa ṣàdúà. Kálukú ó sì rí bí ẹran tó fi ṣe bẹ̀ alẹ́ mú lọlé. Àyè bẹ́ẹ̀ kọ́ ni ní. Wọ́n tún rákòwé fún wọn. Níjọ́ náà lọ́hùn bó ṣe mọ náà ń já mọ́wọ́ wọn sì lálùbáríkà. Kálukú dáyàdé lónìí. Iná ò jí ọ̀la. Allahu Akbar. Àwọn àfa àgbà yẹn rán àwọn ṣe. Wọ́n wà pé lágbájá ńgbà tá a mú lò dé kí ni ó jẹ. Bó ṣe ẹran tá a bá pín yóò jẹ ẹja mú lọ. Yóò sì pín wọn orí bá yóò rí rata sí. Àwọn àfa àti wá dọ̀dájú lónìí. Ẹ̀ tá a jọ kéwú ẹ̀wò ńlẹ̀ẹ́lẹ̀. Ọwá ní dìtẹ̀ rẹ̀ kò jẹ́nu ọlá rẹ̀ ọba àṣubú kò kàn. Allahu Akbar. Ọba àṣubú kò kàn. Gbogbo ẹ̀dá tí ò bá ti rí jẹ́nu ọlá ta mọ́nà zàwálà ha. Yóò fẹ́ kọ́ láàrin owó ni. Mọ̀nàkáì. Ó ti ronú òdì sí ọ̀nà kọ́ parẹ́ lókùrù. Ìdá kínníkè. Ọ̀ràn tí máa wojú mi. Ìdálámù yakun lil mari. Ìdálámù yakun lil mari. Min dawlati mri'in. Nasibun wala hazzun tamanna zawalaha. Ọwá ọ̀rí pọ̀ síríọ̀sì. Àwọn afún ọ ní màálù lọ ń sun lójú ará àdúgbò. Àwọn ń pè ẹsẹ̀ wọn o. Ẹnu ọ̀bẹ ò ní sálẹ̀. Ọ̀fun díẹ̀díẹ̀. Ọwá ni wọ́n fẹ́ kọ́ parun. Ọba àlọ́ lọ òde kọ́ mọ̀ wálé mọ́ láyé rẹ̀. Èyí tó ọwá sọ wúlò fún ọ. Ẹ wá láàfọ̀ òní máa jà. Àti ọ̀tí ara wa jù. Ẹ wo àfáà mi tó wá fẹ́ tẹ̀lé kí ládùúgbò. Àfáà kejì ní kò yá lọ́mọ kéwù. Ìjọ tó kọ́ fẹ́ kọ́ ọmọ jọ àríkò lè rí kọ́ lérò gba mẹ́wàá fi kọ́ ọmọ jọ kó bẹ́ǹtì mẹ́ta níbẹ̀. Ẹ jọ àbí mo ń sọ nǹkan mí ni. Àtàná sọ̀rọ̀. Kò sẹ́ni tá a ránṣẹ́ tí yóò fẹ́ ká parun.
ṣe ẹ rò pé ò ṣe mí rí ni ìkànnbẹ ládùúgbò wa kò ní ṣe méjì tọkọjá àwọn tí ó tọkọjá ọmọ náà. yóò bẹ̀rẹ̀ bóyá bíi 2:30 lóru èmi ní òfìsè tọ́pìkì ìdágún mẹ́rin àwọn ọ̀dájì ó wáyé mọ́ yá wá sí kàásọ̀ kan wọ́n lẹ́yìn ọmọ àṣejọ wọ́n náà ọmọ bá ṣe àbábá àṣàṣe iléyá bá dé mo ní bá mágbò kan tó ní rọ̀rọ̀ ẹ̀rọ bá ń fún àti 50,000 mo ti wá sí wíńdò. mo fẹ́ gbọ́ ẹ̀yà àti òtùkọ́ bàbá wa Imam AGBA Ọlọ́run jẹ́ mi yín ogun mo ní tó. Sase ìdá aláwòyà kún lílì mari. àṣẹ ti ní bodò ṣe. láti mọ̀rẹ́ ẹ. jẹ́mọ́ ẹ máa fún yàn jẹ. ẹ máa fún yàn jẹ ẹ fún yàn jẹ. ìwà àfáàtọ̀ bá ń lọ mọ̀lídìí èèyàn kọ́mọ kí òdà bíi mẹ́rin lọ́wọ́ ẹja àjọkùn kó lè lérò lójú agbo Ọlọ́run ní ọ̀jùlọ lónìí nù bó lọ́mọ tó parí ayé tiẹ̀ sí. Allahu Akbar. n ti ń fa ọ̀tá ní sọ yìí o kálíbà ààrẹ ẹja àjọ mí síra wa la àná sùúrù nù wọlé lásàlátù òun ò ní tó bá ta ti parí lásàlátù níjọ́ Sunday o àfáàbà bẹ̀rẹ̀ sí mọ̀lídìí ẹja lọ yẹ sí kò lérò àmọ́ mọ́kéwù fìtì ẹkún kó tiẹ̀ rérò. bẹ́ẹ̀ ni wọ́n jẹun mọ̀lẹ́kà ó jókòó lórí àga lójú agbo. sáà lè bọ́ síbò mi o. ọkọ̀ ọkọ̀ mọ́ lọ. ṣé mò ń sọ̀rọ̀. èyí tó tẹ̀lé kí n tó ráyè wá parí ẹ̀. ẹ gbọ́ gbà tó tún wá bọ́ síbò mi kí n tọ́ ẹ gbọ́ àtàrùfù. ká dára wa mọ̀. ká dára wa mọ̀. ẹ kí mo navigate òun ti ń rí bá mo navigate síbáyìí náà lẹ bó lọ wí jèrè. ìdá aláwòyà kún lílì mari. mi ń dáwò láti mọ̀rẹ́ ẹ. ṣé o ti ní bodò mọ́ mi tààrà. nasibu wala. ìfẹ́ àbá ní gbé mi ní fún bá. àwọn tamanna zawala. kí ni ń jẹ́ bẹ́ẹ̀ kí n mọ̀ yín ní Imam AGBA. ní Imam AGBA. láàfin níjà. láàfin níjà. gbogbo ẹ̀dá tó bá kéwú tó bá ti dépò tá a dé yìí lè pè á nílé mọ́mù. bẹ́ẹ̀ni. káwọn ò lè bá a pè ọ́ ní àfa àgbà. àfa àgbà. tó bá ti lè pè á tó fipò wa pè á ọba àkéwú kọ́kọ́ màláíkà ń kéwú á tìrìtì ẹ bí ọmọ ni. bí ọmọ ni. yes azahuwa. ọtí rí bọ́lọ̀ ń ṣe pè wá àwa náà ò ní rí tiẹ̀. ní rí pọ̀ dàgbà. ní rí. kọ́fẹ́ kiri bàbá ní ìsìnkú wa ní ẹ má bínú mo kí ọmọdé àwa ni tó. Akí àfáà yìí. Akí àfáà yìí. A yọ fíìsì ẹni, a sì pa náà rẹ̀. Torí power of Anthony àwa la ní. Bẹ́ẹ̀ni. Supreme làwa. Yes, ibi tá a jòkó yìí. Ibi tá a jòkó yìí. A lè promote, a lè demote. Bẹ́ẹ̀ni. A sì lè punish yẹ. Tí ń jẹ́ ìmáàmù náà nìyẹn. Bẹ́ẹ̀ni. Àṣé ẹni tó bá ga. tó bá ga. tó wá tún rí gíga ẹnìkan wọ́n ó dá ìga padà fún. wọ́n ó dá padà. kí ló ní ọlá láti pè é ní Imam AGBA kí ló ní ọlá oyè tó lè jẹ tó ìkú láyé tiẹ̀. wọ́n á bọ̀ wá ní akẹ́ àfáà tí ń bọ̀. akẹ́ àfáà tí ń bọ̀. ọmọ tí ń jẹ́ àfáà. akẹ́ gbogbo ẹ̀yìn àfáà tẹ́ fẹ́ ń gbogbo àwọn gbogbo àfáà. ó kọ wúlò ọ̀fẹ́ pé tọ́fi ní mo kí gbogbo àfáà tí ń bẹ lórí ìjòkó àwa ẹ̀sọ́ dárí àfáà mọ́ ọ́fì mọ́mù sí ni kò tó wá ní jẹ́ mọ́mù lásán Imam AGBA bó mo ṣe pé Imam AGBA bitasdi AGBA pé mo ṣe pé Imam AGBA gbà. ohun tí mò ń sọ yìí kò sẹ́ni tẹ́ ẹ̀ máa pò rẹ̀ fún tí ò ní dá padà fún yìí ṣé bẹ́ẹ̀ kọ́ ni
àwọn àfọ ò mọ kó ara fúnra wọn lónìí. Ọmọ lónìí. Ìjà wa dé. Ìjà dé. Kódà tó bá sọ ọmọdé rẹ̀ lọ́n pọ́nlé mọ́kọ̀ ṣàgbá rẹ̀ bọ́ọ̀lù ń pọ́nlé. Bọ́lá wọn bá pọ́nlé. Òun náà wà ní àwọn bàbá wa nù. Àwọn bàbá wa nù. Wá kí àyà kí n mọ lọlé. Bismillahirrahmanirrahim. Onífẹ́ ó ti wá. Wa'tasimu bihablillahi jami'an wa la tafarraqu. Ẹ má fọ́nra yín ká mọ́. Bàbá àkókò tẹ́ kọ̀kọ́ nígbà tí ń gbọ́ túbà yín tẹ́ ní gbogbo yàyàyà yàyà gbogbo mo kàn gbọ́ túbà yín báyìí ni pé gbogbo yàyàyà kí ló dé tẹ́ fẹ́ kú torí ìyà kí ló dé jama kò wá sí ìlàhíyà kò sí muhammadiyya mọ́ àfọn tá a torí wọn tá a fọkàn wọn sọ yà èwo ni ó sàgbà muhammadiyya. Sallallahu alayhi wa sallam. Bàbá gbogbo mítì tó wá sí pé wá sí ẹtọwọ́ ìjọba bọ̀ kì í ṣe pẹ́kẹ́ ní kí wọ́n àrẹ́sì èèyàn wọ́n á kọ nǹkan kalẹ̀ ní black and white. Lọ́yà sì kún bí torí kíni ẹ tó fi wá fi lè fẹnu burúkú kanra wọn ní dáwọ́lá tèmi báyìí ni mo fẹ́ kó ṣẹlẹ̀. Ẹ gbọ́ a lè promote a lè demote a lè discipline. Bó ṣe gbọ́dọ̀ wà nù. Ayé ẹnu ẹ mọ̀ pé yẹlẹyẹlẹ o. Ó yá. Wa'tasimu bihablillahi jami'an. Iwájú lọ lọ́kàn yín wà mí lọ. Wala tafarraqu. Mọ̀jẹ̀ fìtínà ọpọlọ rẹ. Ẹ mọ̀ pé yẹlẹyẹlẹ. Tòótọ́ lẹ̀ kí ó níbì kan náà. Àmọ́ ṣé kí ó yàtọ̀. Ṣé bí ẹ ṣe ń wọ Kùránì láti bí ìdè Mẹ́kà tó yàtọ̀. Ṣé Káàbà wa yàtọ̀? Sànàbí wa yàtọ̀. Sallallahu alaihi wasallam. Àwọn tá a pa ọkọ̀ bá wí náà tó bá legalize ọtí. Ìkìsìláàfù ẹjọ́ máa bẹ lórí ẹ̀ tó bá fi rí pé tí ò da wẹ̀sìn. Wadhkuru ni'matallahi alaykum. Dangote ẹ bá ń kí ọ yìí ẹ bá ń kí dénde ẹ bá délé o. Wadhkuru ni'matallahi alaykum. Ẹ bá ń kí Sokofa o. Idh kuntum a'da'an fa'alafa bayna qulubikum. Bí tí mo fẹ́ sinmi nu Ọlọ́run ti fi ìmọ̀ ó ti fi alọ́kàn balẹ̀ management láàní o. Bàbá ẹlòmíì ti bá ń lo ojú àgbọ̀ ẹ̀rọ pé yẹn ti bàjá láti ilé ni yóò mọ̀ sí bí Abidjan. Dágbò yìí. Bàbá ẹ̀yin tẹ́ ti ń darí wa tẹ́ ń kó wa jẹ lóde. Ẹ̀yin náà mọ iye ara yín ẹ bá bẹ okùn tó wá fẹ́ máa dọ́tẹ̀ lẹ̀. Ẹ bá bẹ wọn. Ẹ̀yin tí wọ́n yin àfáà mi ló kó ba lójú agbo. Àwọn tí wọ́n ṣètò ọ̀rọ̀ ìdùn ní wíwù. Wọ́n lójú agbo yìí. Ẹ̀ tó ṣe pé òun nìkan làáfà táyé mọ̀. Ẹ̀ táyé mọ̀ lónìí wọ́n padà mọ́ lọ́la. Àwọn náà ń fẹnu dá wàhálà lẹ̀. Kó máa yá lọ. فأصبحتم بنعمته إخوانا. Ó tó ìgbọ́ràn tí ẹ jọ. حياكم الله. Sọ pé lẹ́yìn mo fẹ́ sùn. Ń ṣàánú yín. Ẹ nítorí kíni. Àáfàá mi èèyàn yìí ni àmọ́ kò lówó. Ẹ mọ̀ torí pé olówó ẹ mọ̀ sọ dẹni ilẹ̀. Sí ọ̀rọ̀ ìdùnnú. Wọ́n yẹ̀yẹ́ ni tí o bá ti bùn ọ́ lówó lóde. Ó fojú ọlá rẹ̀ gbolẹ̀. Ó yà àbí. Sẹ̀wárẹ̀ ń tẹ wá yẹ̀yẹ́ o. Tó bá dòde mi àní ẹgbàá máìkì lọ́wọ́ rẹ̀. Mo ní jí ó sọ̀rọ̀ bí ẹ wà ló 8 yín. Ẹ̀yin náà pọ́nlé mi tẹ́ ti kọ́ pàdé rẹ̀. Ẹ gbọ́ mi yé fa. Ọkọ̀ kó mọ́ lọ. Ọ̀rọ̀ ìyá ni. Ẹ tó bá fún yín lówó lónìí. Ẹ Ẹ tí ò fún yín kílẹ̀ mọ̀ tí ó fún yín lọ́la.
èmi tí wọ́n ya fọ́tò mi kúrò lára àwòrán rí láyé wá ń yà tó fẹ́ sú mi níjọ́ tí wọ́n rò mí pin. ẹ má máa forí àáfà kọlura wọn mọ́ ẹni forí wá gbára wọn jù ẹ̀yìn abákan náà ẹ kí abákan náà Ọlọ́run ló mẹ́ni tiẹ̀. ṣé ẹ gbọ́ yé sá ṣé ẹ gbọ́ yín náà yé èmi gbà má yin mi pa bí rédíò torí kí ni sọ wọn ni ọlá òṣèbí kan àmẹni tí ó tún dáa fún àwa ń ṣe ayé lọ ní ẹ̀mí tó ń bọ̀ kásá ti máa kú òní field àwọn pẹ́lú mi ò ní dìde irọ́ ni tọ́lá àwọn náà bá nǹkan bẹ̀ àkàn náà ti bá mi báyìí nísìn wájú lè ro máa ń bérò àwọn náà ń dá nǹkan lẹ̀ ẹni tẹ́ wàá kí dáadáa lójú agbo yóò máa kára mẹ́rin tẹ́ ń kì í àná bàbá lówó bàbá yìí mọ̀ ẹ̀ka àbọ̀ bàbá lówó kò ní yọ ṣùgbọ́n ẹ wà ní ẹnu lẹ bẹ́ǹchì lójú agbo ẹ fẹ́ nu dá nǹkan lẹ̀ mi fẹ́ ṣàdúrà nìyẹn ẹ ti gba tí náà ẹ ṣe dé ẹ sọ èdè Yorùbá tí wọ́n sọ. kẹ́ mọ̀ bu yẹn mọ́ lóde ní ìjẹba. mo ti kí ẹ ti mo ní bàbá Imam. ẹrù dáyà lágàkà olówó àdúrà yìí 50,000 naira ẹrù dáyà. àwọn dà bẹ́ẹ̀ ni sẹ́ẹ̀rì báwọn báwọn mùdírù bàbá wa ìmáàmù wa àgbà tí wọ́n gbéṣẹ̀ èmi ò ní pè lánàá ẹni bá ti pè lánàá ọmọ rẹ̀ bínú bàbá ìmáàmù àgbà tí wọ́n gbéṣẹ̀ bàbá mùdírù wa ní kó kó ẹrù wá fáwọn bàbá yẹn gbẹ ẹrù ẹfẹ mi náà lẹ́rù ìyàwó tí mo sọ lọ màálù kan ni bàbá bùn mi ẹyin náà ẹ sì ní bottle water ẹrù ń jẹ ẹ sì ló ẹrù dan iya ọdọọdún bàbá mi ó fún mi ẹrù dan iya nù àmì lágàkà ó wá fún mi ní 50,000 naira. Bàbá Imam. Àwa dúró tì yín ni. Àwa dúró tì yín ni. Àwa dúró tì. Àwa dúró tì yín. Àwa dúró tì yín ni. Àwa dúró tì yín. Ẹ mọ̀ wọ́n yín dání. Àwa dúró tì yín ni. Àwa dúró tì yín ni.